Asubillahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Program tí mo ṣe nípa ọ̀gbẹ́ni Tani Ọlọ́run, inú ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan nù pé mo sọ̀rọ̀ níbínú ṣe ń bí mi pẹ̀lú àwọn tí Tani Ọlọ́run ṣe bẹ́ẹ̀ ni. Ṣùgbọ́n on the other hand, gbogbo ẹ̀yin tí ẹ jẹ́ àfáà tẹ́ ń dá wàhálà lẹ̀, ọ̀rọ̀ ò ní tóbi títí ká fi ọ̀bẹ bu o. Gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ àfáà tẹ́ ń dá wàhálà lẹ̀, ẹ lọ ṣọ́ra yín o, ẹ lọ ṣọ́ra yín o, ẹ lọ ṣọ́ra yín o. Torí pé ọ̀gbẹ́ni Tani Ọlọ́run tí Tani Ọlọ́run àwé ọ̀rẹ́ ọ̀gbẹ́ni Tani Ọlọ́run pẹ̀lú àwọn program tí ń ṣe ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà náà lọ́fà o, àwọn àfáà láfà o, ò kí ń kóra mi mọ́. Pàápàá jùlọ ẹ̀yin àfáà tẹ́ jẹ́ lákatakítí yẹn, tẹ́ bá dẹ̀ ti dá wàhálà yẹn lẹ̀ tán, ẹ máa ń kárí bọnú bí ọ̀gàre. Ọ̀pọ̀lọpọ̀ ẹ̀yin àfáà tá a bá yọta sáran fásaran ká yọta sáran fásaran náà, ẹ̀yin àfáà náà lẹ́fà ọ̀pọ̀lọpọ̀ wàhálà tẹ́ dálẹ̀ o. Ìwọ̀n bá gan lálẹ́ bú Tani Ọlọ́run mọ́, torí pé most of this problem ó wá látọ̀dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n jẹ́ alákatakítí ẹ̀sìn, àwọn tí wọ́n jẹ́ alákatakítí ẹ̀sìn tí wọ́n ń dá wàhálà lẹ̀, tán bá ti wá dá wàhálà yẹn lẹ̀ tán wọ́n á kárí bọnú, wọ́n á kárí bọnú. Kí ni rísì tán fi ń dá wàhálà lẹ̀ tí wọ́n ń kárí bọnú ni pé àkọ́kọ́ ọ̀rọ̀ Yorùbá nation tá a jẹ́ ẹ̀kọ́ tá a gbé dání yìí, torí pé Yorùbá nation o for life, èmi ní interest inú ẹ̀dọ̀ ńlá, mi ò dẹ̀ ní interest inú òṣèlú kankan, ní òṣèlú bí tèmi sì wà nìyẹn. Ní tí má ti fẹ́ ṣe máa ṣe títí tí màá fi rí result ni. Gbogbo àdójúkọ tí ìbá wà, torí pé inú ayé tá a wà yìí pé wàá máa gbégbèsè kan ò ní ládójúkọ, irọ́ ni. Tá a bá wá bú Tani Ọlọ́run, ó yẹ ká bú àwọn àfáà náà tàn dá wàhálà lẹ̀. Bẹ́ẹ̀ ni àwọn ibi tí mo ti rí pé ó yẹ kí n dá sí, kí n dẹ̀ sọ̀rọ̀ nípa Tani Ọlọ́run ni mo ti sọ ohun. Ṣùgbọ́n ẹ̀yin àfáà tẹ́ ń dá wàhálà lẹ̀, tẹ́ ń sun aṣọ eégún eléégún, ẹ ṣọ́ra yín o. Kò sí tọ́kàn yín pẹ̀lú aṣọ eléégún eléégún tẹ́ lọ ń sun o. Àfáà tó bá lọ gbàlẹ̀ lóun fẹ́ lọ gbé òòṣà, ó yẹ ká pa síbẹ̀ ni o. Tán bá pa ọ́ síbẹ̀, ìntọ́ jẹ lójú ẹ o. Pépè sẹ́sìn títí ẹ watujahiduna fi sabilillahi bi amwalikum wa anfusikum. Tọ́lọ́run bá sọ pé watujahiduna fi sabilillahi bi amwalikum wa anfusikum, lórí ẹ̀sìn rẹ ni o, kìí ṣe lórí ẹ̀sìn ẹlẹ́sìn o. Lórí ẹ̀sìn títí ẹni, kìí ṣe lórí ẹ̀sìn ẹlẹ́sìn. Nígbà tó bá ń pèpè sórí ẹ̀sìn rẹ, tó ń sọ dáadáa ẹ̀sìn rẹ, tó ń kálukú sọ dáadáa ẹ̀sìn rẹ, ẹni tó bá fẹ́ gbà Islam máa gbà Islam. Òdìgbà tó bá tó lọ wọ, tó bá tó lọ sun aṣọ eléégún eléégún, ìgbà tó bá tó kò ìgbà táàfà bá tó ń bú olóró, kò ìgbà táàfà bá tó ń bú ọlọ́sùn, kò ìgbà táàfà bá tó ń bú ọlọ́sẹ̀yìn. Kí ló kàn àfà pẹ̀lú ọlọ́sẹ̀yìn? Kí ló kàn pẹ̀lú olóró? Kí ló kàn? Ṣé wà sí títí ẹ lójúpẹ̀nà ẹ̀sìn ẹ? Ṣé wà sí títí ẹ lójúpẹ̀nà ẹ̀sìn rẹ? Ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà tá fẹ́ dá wàhálà lẹ̀, ẹlòmíì sì ní mission. Wàhálà tẹ́lòmíì fẹ́ dálẹ̀ just because wọ́n fẹ́ dárí ọ̀rọ̀ Yorùbá nation yanjú, wọ́n sáfẹ́ create problem àwọn problem tó yẹ pé a sá mọ̀ fà á débi pé wọ́n á máa sọ pé ẹ̀ náà tán fẹ́ gba Yorùbá nation. Ṣé báwọn babaláwo tán fẹ́, àwọn babaláwo yẹn náà nìyẹn tán fẹ́ kó wa lọ fún ṣe bá babaláwo ṣe fẹ́ dáàmà ṣe náà lélẹ́yìn. Wọ́n sàn wọ́n ọ̀nà kan sí kejì láti máa create problem láàrin àwọn àfáà àti àwọn onífá yìí. Èmi ò ní mi ní muskila kankan, mi níjà kankan pẹ̀lú àwọn tí wọ́n jẹ́
ọlọ́sùn onífá títí wọ́n dúró lórí ẹ̀sìn títí wọn ni kí ló dé táwa náà ò lè dúró lórí títí wa kí ló dé táwọn kan máa dá pírọ́blẹ̀mù lẹ̀ fún wa àwọn tó sì ń dá pírọ́blẹ̀mù lẹ̀ yìí tó bá ti dálẹ̀ tán wọn à ní yọjú mọ́ gbogbo àbá ọ̀tọ̀ bá ti sọ̀rọ̀ nípa ẹ̀sìn ẹlẹ́sìn míì ẹ̀nà jálétí ẹ̀nà àbá ọ̀tọ̀ bá ti sọ̀rọ̀ against ẹ̀sìn yín ẹni àbá ọ̀tọ̀ bá ti sọ̀rọ̀ against ẹ̀sìn yín ẹ̀nà fọ́lójú kẹjọ wá gbé lọ sí kóòtù kẹjọ wá jọ lọ sí kóòtù ẹ sá make sure pé ẹni evidence kílọ̀ kan oníkálukú làkúndí nìkan wálé yàdí ni oníkálukú pẹ̀lú ìtọ́lọ́run bá fún lẹ́sìn ni ibi ọlọ́run fẹ́ káwọ̀ dúró sí ló tò wá sí ibi ọlọ́run fẹ́ tò àwa sí ló ti tò àwa sí ibi tó fẹ́ tò kìrìsìtẹ́nì sí ló ti tò sí yẹn ibi ó fẹ́ tò àwọn traditionalist sí àwọn onífá sí ó ti tò wọ́n síbẹ̀ ó ti pín kálukú síbi tó fẹ́ pín sí sáwà lábẹ́ tó ni sáwà lábẹ́ tó ni kìí sáwà la máa tò fúnra Ọlọ́run ní tó nǹkan rẹ̀ ó sì máa bó ṣe ń tó nǹkan rẹ̀ ọmọ tó ń gbé nǹkan rẹ̀ gbà kí ni ìṣòro rẹ̀ kí ni ìṣòro wa kí ni ìṣòro wa ọ̀pọ̀lọpọ̀ ohun tí àwọn ẹlẹ́sìn àbáláyé ń wí ọ̀pọ̀lọpọ̀ wọ́n ń sọ òdodo ọ̀rọ̀ ẹ má jẹ́ àtàrà wa òdodo ọ̀rọ̀ mẹ́nu ọ̀rọ̀ tó ń sọ o wàláì òdodo ọ̀rọ̀ mẹ́nu tá a bá kàn fẹ́ máa ja ìjà pé sẹ́sìn mi náà wá ń sọ báyìí látara pé inú ẹ̀sìn tá a wà ká máa fi ẹrẹ̀ yí ẹ̀sìn yẹn akànlẹ̀ tá a bá kàn ń jàjà yẹn lásán ni ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa ni wọ́n bú ẹ̀sìn ẹlẹ́sìn kí làwọn èèyàn wa bú ẹ̀sìn ẹlẹ́sìn fún kí ló kan àfáà pẹ̀lú Ọ̀ṣun pẹ̀lú Ọya fi wọ́n lẹ̀ nígbà tó ọ̀bọ̀n bọ́ ṣé wọ́n fagídí wà fẹ́ àyín ṣé wọ́n fagídí ọwọ́ afọkùn sí àánú léde ṣé wọ́n wá afọkùn sí àwọn èèyàn náà léde ṣé wọ́n fọkùn sí wọn lọ́rùn náà léde wọ́n kéde ìyìn rere títí wọn nìyẹn kìrìsìtẹ́nì náà kéde ìyìn rere títí ẹ̀ àwa náà kéde ìyìn rere tiwa and there is freedom of religion there is freedom of religion oníkálukú kó ṣe ẹ̀sìn rẹ̀ láì ní ṣekíní láì ní kó ìnira bá ẹnì kankan àṣejù ọ̀pọ̀lọpọ̀ àwọn àbá náà ti pọ̀ jù ẹjá sọ ẹjá bára wa sòdodo ọ̀rọ̀ ààrẹ yìí tó ní pé a jẹ́ mùsùlùmí tàbí a gbé Islam lọ́wọ́ káwá di ọ̀tá àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe nínú ẹbí wa láàrin ìlú láwùjọ ààrẹ yìí torí yẹn o. Humanity first before religion. Humanity first before religion. Wàláì lọ́dọ̀ ọdí tèmi humanity first before religion. Ṣùgbọ́n kò sí mẹ́tẹ̀ máa sọ òdì ọ̀rọ̀ sí ẹ̀sìn téèyàn wà nínú rẹ̀ tára ò ní táyàn. Wọ́n bú bàbá rẹ̀ ọlọ́jọ́ kú rẹ̀ ò tí ì pé ọjọ́ kú ẹ ti pé ọyẹ ni bó ṣe rí nìyẹn. Ẹni tó bá ń bú bàbá rẹ̀ tọ́lọ́jọ́ kú ò tí ì pé ọjọ́ kú rẹ̀ ti pé ọyẹ ni wọ́n ń bú yá rẹ̀ ọlọ́jọ́ kú rẹ̀ ò tí ì pé. Tá a bá kàn gbára ìyẹn ta a kàn gbára àyẹn ta ni. Aláṣejù àwọn èèyàn wọn náà pọ̀ lórí àwọn ẹlẹ́sìn míì. Mùsùlùmí ló máa mú ọmọ lọ sí iléèwé kìrìsìtẹ́nì òun náà ni ó tún máa lọ claim right níbẹ̀ pé dandan òun fẹ́ kọ́ ọmọ nǹkan máa kọ́ ọmọ ní kéwú níléèwé kìrìsìtẹ́nì Nàwárùdí ní bẹ́ẹ̀ Ansárùdí ní bẹ́ẹ̀ àwọn iléèwé mùsùlùmí bẹ́ẹ̀ tá a dá sílẹ̀ àwọn ọlọ́lọ́ mùsùlùmí náà ní ọlọ́ máa fọ wàhálà níbi ní Catholic school ní Catholic school. What is our own problem? What is our own problem? Mùsùlùmí náà ní ọlọ́ sọ pé ẹ̀yọ àwọn onífá àwọn ọlọ́sùn ọkọ̀ oṣó ọkọ̀ àjẹ́ ọkọ̀ onífá ọkọ̀ ọlọ́sùn kí ni gbogbo yẹn? Ọmọ Yorùbá ni mí mo sì jẹ́ àfà mo jẹ́ mùsùlùmí bẹ́ẹ̀ náà la rí ẹni tó jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ kìrìsìtẹ́nì bẹ́ẹ̀ náà la rí ẹni tó jẹ́ ọmọ Yorùbá tó jẹ́ babaláwo ẹ dákun ìjì ọmọ Yorùbá tó ti kú apapọ̀ yẹn ìjì ọmọ Yorùbá tó ti kú apapọ̀ yẹn
a ti ní nǹkan kankan tó wà in common. We have something together that is in common. Kí ni tá a ní papọ̀ tó wà in common? Òun náà ni ìkọ́kọ́ jẹ́ ọmọ Yorùbá tí gbogbo wa jẹ́ ọmọ Yorùbá. Lẹ́yìn ìgbà tí a jọ jẹ́ ọmọ Yorùbá tán lóníkálukú tó wá ní pé èmi o ẹ̀sìn báyìí lẹ̀sìn tí mò ń sìn. Ìwọ ẹ̀sìn ọ̀tọ̀ lẹ̀sìn títí ẹ. Ìwọ ọ̀tọ̀ lẹ̀sìn títí ẹ. Ṣùgbọ́n kí ni gbogbo wa? Ọmọ Yorùbá. Ẹ dákun sórí wa pé nígbà tí èmi bá dojúkọ ìran mi tó jẹ́ ọmọ Yorùbá nítorí ẹ̀sìn, tí mo bá dojú ìjà kọ ìran mi, tí mo dojú ìjà kọ àbúrò mi, tí mo dojú ìjà kọ ẹ̀gbọ́n mi tó jẹ́ Yorùbá, tó jẹ́ Kìrìsìtẹ́nì, torí ẹ̀sìn fúnra Ọlọ́run ni yóò ṣẹ̀san fún ẹ̀sìn tó ní kálukú bá ṣe. Kọ̀sẹ̀ tó ní kápá kọ́sẹ̀sán ẹ̀sìn kankan fún ẹnì kéke. Ẹnì kankan ò ní kápá kọ́sẹ̀ ẹ̀sán kó fún ẹni oníkálukú. Èmi mo ní mo wà lójú ọ̀nà mo ń ṣe Islam. Bí mo ṣe ń ṣe Islam mi, kọ̀sẹ̀ tó lágbára kó san mí lẹ́san Ọlọ́run ni. Ẹni ó jẹ́ Kìrìsìtẹ́nì tó wà lójú ọ̀nà Kìrìsìtẹ́nì, kọ̀sẹ̀ tó lágbára kó san lẹ́san Ọlọ́run náà ni. Tó bá jẹ́ kójú ọ̀nà náà wà. Tó bá jẹ́ kójú ọ̀nà ni babaláwo náà wà, kọ̀sẹ̀ tí ó san mí lẹ́san jọ Ọlọ́run lọ. Èmi náà tó bá jẹ́ kójú ọ̀nà ni mo wà, kọ̀sẹ̀ tí ó san mí lẹ́san jọ Ọlọ́run lọ. Kí wá ni? Kí ni ìṣòro wa? Kí ni ìṣòro wa? Ìtọ́ yẹ ká mójútó ká jà sí, àwa fìyẹn lẹ̀. Ọ̀rọ̀ bí a ṣe ní òmìnira tó jẹ́ pé ògo wa máa wà lọ́wọ́ wa, àwa mẹ́tẹ̀ẹ̀ta àmójútó yẹn mọ́. Ìjà lókùn tá a fẹ́ máa bára wa jà, ìgbà wo la wá bẹ́ tó débi tá à ń lọ? Ìgbà wo la tó fẹ́ débi tá à ń lọ? Nígbà tí mùsùlùmí tẹ́mi tá a dojú ìjà kọ àwọn onífá, àwọn oníbabaláwo, àwọn Ọlọ́runmìlà. Nígbà tí àwọn onífá tẹ́ẹ̀ náà dojú kọ Kìrìsìtẹ́nì tàbí mùsùlùmí dojú kọ Kìrìsìtẹ́nì tá a bára wa jà, tẹ́sì mẹ́tẹ̀ẹ̀ta ń bára wọn jà, tá a sì jẹ́ ìran kan náà, tá a jọ jẹ́ Yorùbá kan náà. Àní kúrò lójú kan. Kò ní sí ìtẹ̀síwájú. Báwo la ṣe wá fẹ́ mú fọ́n? Báwo la ṣe fẹ́ achieve? Kò sí bá a ṣe fẹ́ achieve aims and objective wa. A sì ní, and we have something in common. We have one thing in common. Tá a ní láti ṣiṣẹ́ tọ̀. Ẹ jọ̀wọ́ mọ́rú ẹnì kọ̀ọ̀kan wa tínú bá ń bí ní kí àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe ẹ dákun ẹ jẹ́ á ṣe sùúrù ká lè bá àchíìfù èèmù wa ni o. Mọ́rú ẹnì kọ̀ọ̀kan àwa tínú bá ń bí nínú Christianity, ẹ jẹ́ ká ṣe sùúrù pẹ̀lú ara wa ká lè bá àdébi tá à ń lọ ni. Mọ́rú ẹnì kọ̀ọ̀kan wa tínú bá ń bí nínú Islam, ẹ̀yin tó jẹ́ pé gbogbo tí àwa ń ṣe nínú ń bí lórí pé àbọ́yá ẹ̀ ń rò ó lọ́kàn pé à ń kún àwọn Kírísítẹ́nì lọ́wọ́, à ń kún àwọn babaláwo lọ́wọ́. Àwa ó ṣe á bá àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ǹbáyé ṣe o. Èmi ó bá àwọn oníṣẹ̀ǹbáyé ṣe ń tèmi o. Màá sì bá àwọn Kírísítẹ́nì ṣe torí pé Yorùbá ni wọ́n, Yorùbá lèmi náà. Yorùbá ni wọ́n, Yorùbá lèmi náà. Àjọ máa ṣe ń tèmi o. Ẹ̀sìn láàní jọ ṣe o. Ẹ̀sìn láàní jọ ṣe o. Ẹni tó bá wá fẹ́ para rẹ̀ lórí ìyẹn kó tètè lọ para rẹ̀ o. Ìwọ tó bá pè mí lẹ́lẹ́bọ lórí ìyẹn tètè máa pè mí bẹ́ẹ̀. Tọ́lọ́run bá ti pè mí lẹ́lẹ́bọ, tó bá yẹ pé ọ̀dọ̀ rẹ mo ti jẹ́ lẹ́bọ, tí mi bá ti jẹ́ ẹlẹ́bọ lọ́dọ̀ Ọlọ́run, àbùṣe ti bùṣe. Èmi o àwọn tí wọ́n jẹ́ oníṣẹ̀ṣe nílẹ̀ Yorùbá, èmi ń bá wọn ṣe, and I will continue to do with them. Tá a bá kàn gbára ẹ̀sìn ta látara ń tó ṣẹlẹ̀ pẹ̀lú tí ta lọ́lọ́run ṣe,
akàngbárẹ̀ ẹ̀sìn ta ní àṣejù ìtàwọn èèyàn wa náà ń ṣe tó ń fa èsì ọ̀rọ̀ tí arákùnrin sọ náà pọ̀ ìtàwọn èèyàn wa náà ń ṣe ó pọ̀ àbí tá a bá fẹ́ ṣàbòsí lókù. ẹgbẹ́ ẹ̀kú eléégún nínú ilé yín ẹ sì fẹ́ sún ẹ tó gbé kí lè rí sì tàbí gbé wá sórí social media. nígbà tí onímàálù tó gbé ẹ̀kú eléégún níjó ní ìtọ́ fẹ́ sún ẹ̀kú ilé yín ni ìwọ ló dá ṣùgbọ́n àwọn kan ni wọ́n ń sin ẹ̀sìn yẹn. kí ni rísìn tó fi sún lórí social media ó wà lára tó dá wàhálà ilẹ̀ o. ó wà lára tó dá wàhálà ilẹ̀ o. àlàáfíà aláfẹ́ àfẹ́ ìbára ẹni jàmọ́ ìdáwọ́ alẹ́ ẹ̀sìn sílẹ̀ àfẹ́ pé gbogbo wa ti ẹ̀ kọ́kọ́ jẹ́ Yorùbá yẹn wàláhì kó ní kálukú ó máa sin ẹ̀sìn rẹ̀ peacefully kó ní kálukú ó máa sin ẹ̀sìn rẹ̀ peacefully kó ní sẹ̀sí ọgbà ìgbàlẹ̀ lọ níjọ́ tí wọ́n bá fẹ́ ṣẹ̀sìn wọn kí mùsùlùmí ọgbà mọ́sáàsì lọ kí kírísítẹ̀nì náà gba chọ́ọ̀chì lọ. constitution tá à ń lò lórílẹ̀‐èdè yìí ó ti fún wa ní backup ó ti fún ẹ̀sìn mẹ́tẹ̀ẹ̀ta ní backup. ẹni ó bá ti fẹ́ ṣàṣejù ẹ̀yin oníṣẹ̀ṣe ẹni ó bá ti ṣàṣejù lórí ẹ̀sìn yín ẹ fi òfin gbé bẹ́ẹ̀ ni ẹ fi òfin gbé ẹni oníṣàṣe náà tó bá ta sí àgẹ̀rẹ̀ láti ṣàṣejù láti dá wàhálà ẹ̀sìn sílẹ̀ ní kí a mùsùlùmí àwa náà ń fi òfin gbé bẹ́ẹ̀ ni ẹni ẹlẹ́sìn tó bá sì tó fẹ́ ta sí àgẹ̀rẹ̀ sí ẹ̀sìn Christianity káwọn náà fi òfin gbé kò ní jẹ́ pé ẹ̀sìn yẹn láwàá máa bàjẹ́ ẹni tó fẹ́ ba ẹ̀sìn jẹ́hun ẹni tó fẹ́ dá wàhálà ẹ̀sìn sílẹ̀ ó ní kẹ́ ẹ jẹ́ àfòfin gbé. torí pé ẹ̀sìn ò ní ṣòro ẹ̀sìn Islam ò ní ṣòro ẹ̀sìn Kírísítẹ́nì ò ní ṣòro kódà ẹ̀sìn àbáláyé ò ní ṣòro àwọn tí ń ṣe ní gangan ní ṣòro. àwọn tí ń ṣe àwọn gangan ní ìṣòro rẹ̀. Islam is not the problem. Christianity is not the problem. Traditionalism is not the problem. But àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn yẹn àwọn tí ń ṣe ẹ̀sìn yẹn gangan àwọn ní ìṣòro. Àwọn ni wọ́n ń dá wàhálà alẹ̀. Ṣé fúnra ẹ̀sìn ní ń dá wàhálà alẹ̀? Ṣé fúnra Islam gangan ní ń dá wàhálà alẹ̀? Ṣé báwọn tí ń ṣe Islam náà ní ń dá wàhálà alẹ̀? Ṣé fúnra Kírísítẹ́nì ní ń dá wàhálà alẹ̀? Àwọn tí ń ṣe ni wọ́n tabarẹ́ tó dá wàhálà alẹ̀ nù wọn àwọn tí ń ṣe ni. Ṣé fúnra àwọn babaláwo ní ń dá wàhálà alẹ̀? Ara kì í ṣe iṣẹ́ kì í ṣe ẹ̀sìn wọn ní ń dá wàhálà alẹ̀. Àwọn tí ń ṣe ẹ̀sìn ní ń dá wàhálà alẹ̀. Ẹ̀sìn gan kọ́ ni pírọ́blẹ̀mù wa. Àwọn tí ń ṣe ẹ̀sìn ni pírọ́blẹ̀mù wa. Àwọn alágbàwòdì àwọn alákatakítí accepted alákatakítí ń bẹ́nu Islam ó ń bẹ́nu Christianity bẹ́ẹ̀ ni ó ń bẹ́nu àwọn traditionalist ẹni ọba ti wá gbé akatakítí wọ̀ nínú ẹ̀sìn kankan tó fẹ́ dá wàhálà lẹ̀ inú ẹ̀sìn tó bá wà téèyàn kan bá ti ń ba ẹ̀sìn rẹ jẹ́ ẹ̀yin tẹ́ ẹ ní ẹ̀sìn yẹn ẹgbẹ́rú ẹni bẹ́ẹ̀ ẹgbẹ́ kúrò ńlẹ̀ ẹgbẹ́ kúrò ńlẹ̀ kọ́mọ́ dá wàhálà lẹ̀ kọ́mọ́ dá wàhálà lẹ̀ torí pé níbi tí nǹkan dé dúró yìí tírú gbèsè yẹn ọ̀bá máa wáyé wàhálà yóò padà máa kọ̀ntínú àwọn òsì fẹ́ ẹni tí ó dá wàhálà lẹ̀ nílẹ̀ Yorùbá a fẹ́ kí ogun ẹ̀sìn ó ṣẹlẹ̀ nílẹ̀ Yorùbá torí pé àwa ò gba Yorùbá nation o ọ̀tá fẹ́ o ọkọ̀ o Yorùbá nation a gbà bó ṣe rí nìyẹn ẹni ọba fẹ́ kọ́ fẹ́ ẹni tí ọba fẹ́ kọ́ mọ̀ fẹ́ Yorùbá nation yẹn o a máa padà gbà ẹni ọba fẹ́ ẹni kọ́ fẹ́ ẹni tí ọba fẹ́ kọ́ mọ̀ fẹ́ ó lè ní àwọn àdójúkọ tí ń fèsì rẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí o torí pé àti ìdèbí tá ń lọ bẹ́ẹ̀ ni àti ìdèbí tá ń lọ ẹ máa bá mi tẹ love like ẹ share program yẹn dákun ẹ share rẹ̀ ẹ bá mi share rẹ̀ káàkiri ẹ máa bá mi tẹ love like kẹ bá mi share program yìí káàkiri
ẹ dákun ẹ jẹ́ rí love like yín, ẹ jẹ́ rí love like yín, ẹ jẹ́ rí love like yín. Ẹ bá mi share program yìí, ẹ bá mi share rẹ̀ sí àwọn platform káàkiri, yóò dáa fún yín. Gbogbo ọwọ́ tí ń share rẹ̀ yẹn, tí ń tẹ like love yẹn, ọwọ́ yẹn ò ní rọ pẹ̀lú ògo Ọlọ́run. Yorùbá nation á padà gbá o. Ẹni ọfẹ́ kọfẹ́, ẹni tí ọba fẹ́, ẹni tí mo ń sọ yìí, ọ̀pọ̀lọpọ̀ ni mo ti dọ̀tá látara pé mo ń ṣe Yorùbá nation. Mo sì ń ṣe nìyẹn, ẹnìkan ọ̀bọ mi tí n bá ń ṣe Yorùbá nation, tí wọ́n bá ń ṣòṣèlú, oníkálukú lọ́mọ tó ń jà fún. Ẹ sá ti wọlé, ẹ̀yin tẹ́ ẹ sá tẹ̀ láwọn olóṣèlú, ẹ sá ti wọlé, ẹ máa ṣòṣèlú yìí náà o. Ṣùgbọ́n wa o, èmi o, àwa dúró lórí Yorùbá nation. Ọbẹ̀ Yorùbá nation ó lè má ti jiná lẹ́ni o, ó lè má ti jiná lẹ́ni o, yóò padà jiná, á sì padà gbà á, yóò sì padà so èso rere fún àwọn ọmọ àti àwọn àrọmọdọ́mọ wa pẹ̀lú ògo Ọlọ́run. Pẹ̀lú ògo Ọlọ́run. Mo fẹ́ rán iṣẹ́ kan sí bàbá Wàsíìrì nílùú Ìwó pẹ̀lú òkú ọ̀rọ̀ àti èébú tí wọ́n fi ránṣẹ́ sí Alhaji Akeugba Gold. Ọ̀rọ̀ yẹn tóbi pọ̀ o, ọ̀rọ̀ yẹn tóbi pọ̀ o, ọ̀rọ̀ yẹn tóbi pọ̀ o. Bàbá Wàsíìrù fún ìlú Ìwó, ọ̀rọ̀ tẹ́ ẹ sọ against Alhaji Akeugba Gold, ọ̀rọ̀ yẹn tóbi pọ̀ o. Ó yẹ kẹ́ ẹ ṣàtúnṣe ọ̀rọ̀ yẹn o, ó yẹ kẹ́ ẹ ṣàtúnṣe ọ̀rọ̀ yẹn o. Mo á rí Grand Mufti, ẹni tí wọ́n fi jẹ Grand Mufti nílùú Ìwó. Bàbá, ó yẹ kẹ́ ẹ ṣàtúnṣe ọ̀rọ̀ yẹn, kò yẹ kẹ́yìn náà tún ṣe bí ẹni tó fẹ́ dákun o. Ó yẹ kẹ́ ẹ wá bẹ́ẹ̀ ṣe ṣàtúnṣe ọ̀rọ̀ yẹn ni o. Kọ̀tẹ́ntì ọ̀lẹ́ni tí ń fẹ́ o. Alhaji Akeugba Gold, bàbá tàwa náà ni, àfáà tiwa náà ni o. Bí ẹ̀yin ti fẹ́ràn Wàsíìrù ìlú Ìwó, ọmọ bàbá wa Bákí, kọ́lọ̀ ń bá wa ké bàbá, ẹni rere ni bàbá, èèyàn dáadáa sì ni wọ́n. Nínú Islam nílẹ̀ Yorùbá lénìí tí wọ́n bá ń kọ ìtàn, bàbá wà nínú ìtàn. Ẹ̀yin tẹ́ ẹ jí ọmọ fún wọn, ẹ dákun, ẹ jẹ́ á ṣe sùúrù pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn o. Alhaji Akeugba Gold ṣàṣejù pẹ̀lú tán ṣe o, kò ṣe èmi ọ̀rọ̀ àṣejù kankan tí wọ́n ṣe pẹ̀lú tí wọ́n ṣe o. Wọ́n ya fọ́tò pẹ̀lú obìnrin, and so fucking what? Wọ́n ya fọ́tò pẹ̀lú Yinka TNT. Ẹ̀yin pé Yinka TNT ní ọmọ aṣẹ́wó. Ẹ dákun, àwọn qualities tá a máa rí tá a máa pè yàn láṣẹ́wó, ṣé torí ìdí jáde lẹ́nu rẹ̀, ṣé ẹ bá níbi títí ṣẹ́wó rí? Ṣé ẹ bá Yinka TNT níbi tí wọ́n ti ń bà sùn ni tẹ́ ẹ fi pè láṣẹ́wó? Àwọn ẹ̀rí wo lẹ rí? Kí ni àwọn ẹ̀rí tí ẹni tẹ́ ẹ fi ń pe Yinka TNT ní ọmọ aṣẹ́wó obìnrin yẹn? Alhaji Akeugba Gold wọ́n ń bá ya fọ́tò. Ẹ wá tọ̀hún orúkọ yẹn, ẹ wá sọ di orúkọ míì tí ò ṣeé gbọ́ létí, kò bójú mu o. Bàbá Wàsíìrù ilẹ̀ wo, Ọlọ́run jẹ́ mi yín ogun o, Ọlọ́run jẹ́ kárí yín pé o. Àwa náà fẹ́ràn yín púpọ̀ o, a fẹ́ràn yín púpọ̀ o, a fẹ́ràn yín púpọ̀. Ẹ bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ lórí èsì ọ̀rọ̀ tí ẹ ṣe lórí reply látara pé Alhaji Akeugba Gold wọ́n bá Yinka TNT ya fọ́tò. Ẹ bá ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o. Àkídà oníkálukú fún ọ̀rọ̀ ẹ̀sìn ó sọ̀tọ̀ọ̀tọ̀ o, ó sọ̀tọ̀ọ̀tọ̀ o.
ẹnìkan kọ́ ni ó sì san ẹnìkan lẹ́san ẹ̀ṣẹ̀ tí ń sìn ẹnìkan kọ́ ni ó san ẹnìkan lẹ́san fúnra Ọlọ́run ni ó san oníkálukú lẹ́san lórí bó bá ṣe sin Ọlọ́run sí fúnra Ọlọ́run ni ó san oníkálukú lẹ́san gbogbo tí n bá ṣe inú ayé nìsín yìí ẹnìkan kò ní àlìjánà tí ó fi mí sí bó ṣe rí nìyẹn bẹ́ẹ̀ ni ẹnìkan kò sì ní iná tó lè fi mí sí tí n bá ti dìfẹ́ẹ̀mù èèyàn tí n borúkọ rẹ jẹ́ torí tí èèyàn bá borúkọ èèyàn jẹ́ á lè fi yàn sínú náà ayé o bó ṣe rí nìyẹn tí mi ń dìfẹ́ẹ̀mù yẹn tí mi ń borúkọ rẹ jẹ́ wọ́n tó bá borúkọ mi jẹ́ màá borúkọ ẹ jẹ́ wọ́n tó bá ti ta sí mi tó dìfẹ́ẹ̀mù mi kí ni mo fẹ́ dìfẹ́ẹ̀mù ẹ sí ṣùgbọ́n bàbá wa Grand Mufti Ìwó àtúnṣe ní kẹ́ ẹ ṣe ẹ má tò sẹ́yìn èèyàn kan èmi náà ń gbà ìnímọ̀ràn bẹ́ẹ̀ tí bàbá Wàsíìrù ìlú Ìwó tí ẹ tẹ́ ẹ pè láàfáà yín pẹ̀lú ọ̀rọ̀ tí wọ́n sọ sẹ́yìn náà rí pé ọ̀rọ̀ reply tí wọ́n fún Alhaji Akeem reply yẹn tóbi ọ̀rọ̀ yẹn tóbi àwọn ọ̀rọ̀ tí wọ́n sọ against Alhaji Akeem ọ̀rọ̀ yẹn tóbi àwa náà tí a jẹ́ ọmọ kéwú fún Alhaji Akeem tá a jẹ́ títí wọn táwa náà bá ní káwa náà ó torí bọ̀ bẹ́yìn náà ṣe sọ pé ọmọ kéwú lẹ jẹ́ fún bàbá Wàsíìrù làwa náà jẹ́ ọmọ kéwú fún Alhaji Akeem ṣé a rí pé ọ̀rọ̀ yóò máa escalate lọ ni báwo làlàáfíà ti wá bẹ́ẹ̀ jọba tọba wá yá ẹ máa búta lọ́lọ́run àbí tọba yá a máa búta lọ́lọ́run èpè táwọn àfáà gan gbéra wa sí ló social media ṣé kò ju eléyìí títa lọ́lọ́run ṣe lọ tá a bá kàn ń bú ọmọ yẹn kan wò ó ta lọ́lọ́run tí n bá tó bá jẹ́ pé tí n bá sọ̀rọ̀ sí ọ torí pé ọ̀rọ̀ tí èpè ọ̀rọ̀ táwọn àfáà gan sọ̀rọ̀ social media yìí gan tẹ́nìkan bá tó bá dìde tó bá ń sọ̀rọ̀ ẹni tí kì í sáfà tó bá bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ jà tó dà kọ̀yẹ́ kálẹ́nu àti reply bẹ́ẹ̀ ni dẹ̀dẹ̀ ni òpónú ojú òní ṣébò lọ́wọ́ kọ́ bẹ̀rẹ̀ láti máa bú àwọn àfáà ìyẹn Saheed Shittu tí Saheed Shittu gan dálẹ̀ nínú ẹ̀sìn yìí àwọn aburú tó ń gangan kó dé lórí ẹ̀sìn kì í ṣe kékeré lọ́mọ òpònú yẹn aburú tó ń gangan kó wá kì í ṣe kékeré àwọn àfáà ẹjẹ́ àṣe mẹ̀dọ̀ ẹjẹ́ àṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ o èmi náà wà nù yín o mo wà nù yín o ìdí tẹ́lẹ̀ kọ̀ọ̀kan wọ́n bá ti ń ṣe àṣìṣe ẹjẹ́ àpèrà wa ṣàkíyèsí níbẹ̀ ẹjẹ́ àfà àwọn oníṣẹ̀ṣe lẹ̀ ẹjẹ́ àmójútó ọ̀rọ̀ ẹ̀sìn nítorí àmójútó nínú ẹ̀sìn yìí láàrin ara wa ọ̀pọ̀ ẹjẹ́ bá wọn oníṣẹ̀ṣe lẹ̀ ìmọ̀ bú àwọn Christianity ẹjẹ́ fi wọ́n sílẹ̀ ẹfẹ̀sìn ẹlẹ́sìn lẹ̀ ẹni ó bá bú ẹ̀sìn ẹlẹ́sìn wọ́n á bú ẹ̀sìn títí ẹ̀ náà nígbà tó pọ̀lọpọ̀ àwọn èèyàn wọ́n bá ń bú wọn àní rí gbà yẹn àní rí nígbà tó bá wá ń bú wa gbogbo ọ̀rọ̀ láàfọ̀n sórí social media láàmà gbarata olódó ọ̀rọ̀ ní ọbẹ̀ mi náà wí ọba mi wí ṣùgbọ́n òdodo ọ̀rọ̀ tá a bá bára wa sọ àwọn èèyàn wo ò ní take into correction ẹlòmíì yóò máa jàbí afọ́jú ni ẹni tí ó bá sì dọ́rẹ̀ bàbá rẹ̀ mà kò ní mọ̀ ta bàbá ẹ̀ ẹni tí ó bá dọ́ta bàbá rẹ̀ mà èèyàn gbọ́dọ̀ mọ̀ rẹ̀ bàbá ẹ̀ ọgbọ́dọ̀ mọ̀ ta bàbá rẹ̀ ọgbọ́dọ̀ mọ̀ rẹ̀ màmá rẹ̀ kọ́ mọ̀ ta màmá rẹ̀ ìgbà yẹn lọ́ọ̀mọ̀ bó o ti fẹ́ rìn
àwọn alákatakítí tí ń bẹ láàrin wa tí wọ́n ń dá wàhálà alẹ̀ ẹ jẹ́ á kìlọ̀ fún wọn dáadáa ká má dá wàhálà alẹ̀ mọ́. àwọn alákatakítí tí ń bẹ láàrin wa tí wọ́n ń dá wàhálà alẹ̀ ẹ jẹ́ á kìlọ̀ fún wọn dáadáa. ẹ jẹ́ á kìlọ̀ fún wọn dáadáa kí wọ́n má dá wàhálà alẹ̀ mọ́. ìwọ tó bá fẹ́ sun ẹ̀kú eégún ilé yín má gbé wá sórí social media má fi disgrace ẹ̀sìn ẹnìkan. ìwọ tó bá fẹ́ sun báíbù inú ilé yín má gbé wá sórí social media má fi nǹkan kan disgrace ẹ̀sìn anybody. ìwọ tó bá fẹ́ pa ẹ̀sìn tí ń bẹ lágbo ilé yín tó fẹ́ parun tó fẹ́ kọ́ exist mọ́ má gbé wá sórí social media má wàá fi disgrace àwọn tí wọ́n ń ṣe ẹ̀sìn yẹn. tó bá ti gbé wá sórí tó bá ti disgrace ẹ̀sìn wọn wọ́n á disgrace ẹ̀sìn tiẹ̀ náà. bẹ́ẹ̀ ni tí mùsùlùmí kan bá ti tó bá fi bú àwọn oníṣẹ̀ṣe tó níṣẹ̀ṣe bá fi bú mùsùlùmí padà mùsùlùmí yẹn làwa náà máa bú. bẹ́ẹ̀ ni bó ṣe rí nìyẹn. tí mùsùlùmí kan bá disgrace tó bá fi tá a ti ṣèwádìí tá a rí pé lóòótọ́ ẹni yìí olókọ́kọ́ lọ tọ́jà olọ́lọ́ ń bú ẹ̀sìn ẹlẹ́sìn tí àwọn yẹn bá ń bú ẹni yẹn padà èmi o personally ẹni yẹn lèmi náà máa bú. wọ́n tó lọ bú ẹ̀sìn ẹlẹ́sìn torí pé ọlọ́run sọ pé ẹ má bú ọlọ́run ẹnì kankan ẹ má bú ọlọ́run wọn káwọn náà má bàa máa bú ọlọ́run yín láì mọ̀. anybody nínú Islam yìí tó bá ti lè lọ bó bá ti bú ẹlẹ́sìn kankan tó bá bú ẹlẹ́sìn táwọn yẹn bá ti ń bú ọ padà tá ń bọ́ fọ wàhálà má rò pa má ẹ̀sọ́ ẹ̀ ti pé táwọn tí gbogbo èèyàn bá support ẹ èmi ò ní support ẹ o tí gbogbo èèyàn bá support ẹ èmi ò ní support ẹ o èmi màá jọ ìwọ̀n èmi náà máa bú ọ ní o torí pé o fẹ́ dá wàhálà alẹ́ ni. torí pé ọ̀fẹ́ ti kíni ọ̀fẹ́ dá wàhálà ẹ̀sìn ńlẹ̀ ni àjọ máa bú ọ ni kódà tàbá fẹ́ ààrẹ ìṣẹ́ ti máa malé rẹ̀ ń ju ilé ẹ̀ fún wọn. ẹni ọba sọ pé rọ́ni ìwọ dá wàhálà rẹ̀ bú ẹ kí mùsùlùmí kan lọ tó lọ bú ẹ̀sìn kan ẹ̀yìn tó bú ẹ̀sìn kan. aláyé wa kí gbogbo agóòdì ọlọ́run lákòó jẹ́ kẹ́mi yín ogun ọlọ́mọ bá dáadáa ti ń jẹ́ pẹ̀lú ògo ọlọ́run. èmi kàn fẹ́ màá gbẹ̀ níyànjú ẹ dákun àwọn tí ń sọ̀rọ̀ yìí ẹ máa wò wọ́n ran ẹ má fèsì fún wọn mọ́. ìṣesí yín tẹ́ ń ṣe ọtí àwa lọ́rùn ìṣesí àlàáfíà lẹ́ ń ṣe ìgbésí àlàáfíà lẹ́ ń gbé ẹni tí ó bá tẹ́ lọ́rùn ní kó lọ pokùnso bẹ́ẹ̀ ni ẹni tí ó bá ti tẹ́ lọ́rùn kó lọ pokùnso. alájà gbogbo wọ́n bá TNT ya fọ́tò and so fucking what ṣé TNT kì í ṣèyàn ni ẹ dákun ṣé kì í ṣèyàn ni tó bá ń pèpè lórí 2 sọ́ọ̀mù 3 sọ́ọ̀mù ṣé ó fokùn fi sí lọ́rùn ni àbò gbé 2 sọ́ọ̀mù fún yín ó gbé 3 sọ́ọ̀mù wálé ẹnì kankan. lantadi man ahbabta walakin Allah yadi man yasha lantadi man ahbabta ẹnìkan nù wá ò lè fọ̀nà mẹ́nì kankan fúnra Ọlọ́run ní máa fọ̀nà máa yàn fúnra Ọlọ́run ní máa fọ̀nà máa yàn. bàbá Wàsíìrù gbogbo àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́bọ nínú ilé mélòó sí gbogbo wọn lẹ́jí fọ̀nà mọ̀tá ẹ sọ tí ni ntí ọba wa fi ẹ bọ́ọ̀lẹ̀ ẹ dákan so ẹ dẹ̀yìn kọ́ ẹ máa bá sọ̀tà bẹ́ẹ̀ ìbá sọ̀tà yín ẹni Ọlọ́run ọba ní fi mọ̀nà kò ní fi mọ̀nà bẹ́ẹ̀ bá sọ̀tà jù bẹ́ẹ̀ lọ bí ọba ní mọ̀nà kò ní mọ̀nà bẹ́ẹ̀ sì bá sọ̀tà ẹni tí ó mọ̀nà ẹni tí Ọlọ́run fi mọ̀nà yóò fi mọ̀nà
bẹ́ẹ̀ bá sọ̀tà ẹni Ọlọ́run fi mọ̀nà yóò fi mọ̀nà bẹ́ẹ̀ bá sọ̀tà ẹni Ọlọ́run fi mọ̀nà yóò fi mọ̀nà kí ni ìṣòro wa fúnra Ọlọ́run ní fìyàn mọ̀nà o kéwú tá à ń ké fún àwọn èèyàn kọ́ ní fi wọ́n mọ̀nà bó àti tá à ń ṣe fún wọn kọ́ ní fi wọ́n mọ̀nà Ọlọ́run kàn fẹ́ ká ṣe ni fún Ọlọ́run ó wu Ọlọ́run lọ́kàn fẹ́ máa ọ fẹ́ dà wá láàmú bẹ́ẹ̀ ni Ọlọ́run fẹ́ dà wá láàmú ọ fẹ́ ká dààmú fẹ́sìn ló fi ní ká máa polongo káàkiri lọ́jọ́ tó ti wá ń polongo káàkiri ṣé gbogbo ayé ti wá di mùsùlùmí lọ́jọ́ tó kìrìsìtẹ́nì ti dá ṣọ́ọ̀ṣì káàkiri kò sínú gbódàdé tẹ́ẹ̀nì bá ṣọ́ọ̀ṣì ṣé gbogbo ayé ti wá di kìrìsìtẹ́nì ṣé gbogbo onífá ṣé ni gbogbo wọn ti di kìrìsìtẹ́nì àbọ̀ ti di mùsùlùmí síbẹ̀síbẹ̀ àwọn onífá náà ti níjọ àwọn náà ti ní tẹ́ḿpù àwọn onífá náà ti ní tẹ́ḿpù so fúnra Ọlọ́run máa ń yádì lọ fọwọ́lì mọ́tàdì wà máa ń yúrí nílìfà láàádì àlàwù ẹnìkan ò lágbára pé mo fẹ́ fọ̀nà mọ̀yàn mo fẹ́ fi èèyàn kan sínú ẹ̀sìn kan láìláì ẹnìkan ò lágbára rẹ̀ lọ́wọ́ you can only preach peace in your religion. Preach good things in your religion. Ẹni ó bá wù yóò bọ́ ṣe ẹni tí ó bá wù oníkálukú freedom of religion. Ẹni tí ó bá wù kí wá ní ìṣòro wàhálà ẹ̀sìn ogun ẹ̀sìn humanity come first báwo la ṣe fẹ́ bára wa ṣe gẹ́gẹ́ bí Yorùbá sí Yorùbá ẹjẹ́ á gbé ọ̀rọ̀ ẹ̀sìn kóníkálukú ọmọ ṣẹ̀sìn rẹ̀ kóníkálukú ẹni wọ́n fẹ́ kírun ọmọ kírun rẹ̀ ẹni wọ́n fẹ́ bọ Ṣàngó kó máa bọ Ṣàngó ẹni wọ́n fẹ́ bọ ya kó máa bọ ya ẹni wọ́n fẹ́ ṣe kìrìsìtẹ́nì máa ṣe kìrìsìtẹ́nì ìtọ́jọ́ kọ́ wá papọ̀ ìjẹ́ Yorùbá báwo la ṣe fẹ́ progress gẹ́gẹ́ bí ọmọ Yorùbá báwo làlàáfíà ó ṣe jọba ńlẹ̀ Yorùbá báwo ni gbogbo tí ń jẹ́ ìran Yorùbá báwo láṣẹ máa gbégbé ayé ìrọ̀rùn ìtọ́ ẹ̀kọ́ jẹ gbogbo wa lógún nìyẹn ìyẹn ọ̀jẹ́ alógún mọ́ àfi ká máa bára wa jà rándanrandan báwo láṣẹ fẹ́ progress àti Kírísítẹ́nì o àti Muslim o báwo láṣẹ gbégbé ayé ìrọ̀rùn ẹ jẹ́ a fi ọ̀tẹ̀ sílẹ̀ à ń pa làpálàpá ẹ jẹ́ a ronú ẹ jẹ́ ká ronú. Ẹ jẹ́ ká ronú tá a bá kàn ń wú ta lọ́lọ́run ta lọ àwa gẹ́gẹ́ ti gbé ogbe wa fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ àwa gẹ́gẹ́ ti gbé ogbe wa ìwọ̀nba lálẹ́ búta lọ́lọ́run mọ́ wàláhì ìwọ̀nba ni wàláhì ìwọ̀nba ni ìwọ̀nba torí pé àwa gẹ́gẹ́ ti gbé ogbe wa fún kọ̀lọ̀kọ̀lọ̀ jẹ a sì rí àwọn tó yẹ pé àwọn gan ni wọ́n kọ́kọ́ ni wọ́n dá wàhálà yìí lẹ̀ tí wọ́n ń bú Kristẹni tí wọ́n ń bú ẹni ó bá ń serú ilé ẹ̀dá kan ẹja close ẹ̀. We need peace in Yoruba land. We need progress in Yoruba land. We cannot be fighting together and have peace and have progress in Yoruba land. Cannot be fighting and have peace of mind. Báwo la ṣe máa jà tí táà ní dàgbàsókè nílẹ̀ Yorùbá nígbà gbogbo wa bá ń bára wa jà yóò ọmọ Yorùbá kan náà ẹ̀yà kan náà ìran kan náà tá a wá gbé humanity tá a gbé sọnù tá a wá ń fi ẹ̀sìn bára tá a ń fi ẹ̀sìn tá a ń tìtorí ẹ̀sìn bára wa jà. Ìdàgbàsókè ò ní wáyé o. Ìdàgbàsókè ò ní wáyé nínú tó ti kó wàhálà bá ilẹ̀ Yorùbá tó kó wàhálà bá ilẹ̀ Yorùbá ọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ o òdodo ọ̀rọ̀ nìyẹn. Ẹ̀sìn ó wà nínú tó kó wàhálà bá ilẹ̀ Yorùbá. Ẹ̀sìn ó wà nínú tó kó wàhálà bá ilẹ̀ Yorùbá.
oníkálukú ń pèpè sọ́dọ̀ ara rẹ̀ tí nǹkan kan bá ń bọ̀ tó bá jẹ́ pé ọ̀dọ̀ mùsùlùmí ló dé sí ààrẹ kọ́ jẹ́ pé ààrẹ mùsùlùmí nìkan yóò mọ̀ tó bá jẹ́ kí nǹkan kan bá ń bọ̀ tó bá jẹ́ pé ọ̀dọ̀ àwọn kìrìsìtẹ́nì ló dé sí àwọn kìrìsìtẹ́nì ó dominate ẹ̀ wọn à ní jẹ́ káwọn ẹlẹ́sìn yòókù kọ́ dọ̀dọ̀ wọn the same thing àwọn traditionalists yẹn ayin àwọn yẹn jẹ́ pọ̀ àtàwọn mùsùlùmí àtàwọn àti kìrìsìtẹ́nì ayin àwọn traditionalists ayin wọn jẹ́ pọ̀ bẹ́ẹ̀ ni ayin wọn jẹ́ pọ̀ nígbà tó ti jẹ́ pé constitution ẹ wo inú ọ̀nà tá a gbà yẹn wọn jẹ́ ẹjẹ́ àtòdodo ọ̀rọ̀ o nígbà tó jẹ́ pé constitution là ń lò lórílẹ̀‐èdè yìí lọ́jọ́ ọdún títí wa wọ́n á fún wa lọ́lùdé tó bá di Easter tàbí ọdún àwọn kìrìsìtẹ́nì àwọn náà gbọ̀lùdé ó sì wà nínú constitution pé gbogbo tí ń jẹ́ ẹ̀sìn o náà nìdí ùríyà ìyẹn freedom tá a sì rìgáàdì freedom fún àwọn both Muslim Christian kí ni reason tí a fi fún àwọn traditionalists náà ní káwọn náà ò ní ọdún ọjọ́ táwọn náà bóyá wọn wà lọ́dún ní ìyẹn ò yé mi bóyá wọn à lọ́dún Arẹ́gbẹ́ṣọlá gẹ́gẹ́ bí gómìnà nígbà tó wà lórí àpèrè ó balance kò ti torí pé jẹ́ Muslim ó pé ìwọ̀ oníkálukú fún that is what they call Islam pé ìwọ̀ àwọn ará ilé rẹ̀ fún wọn ẹni ó jẹ́ mùsùlùmí ìwọ ni gómìnà lé wọn lórí ẹni ó jẹ́ kìrìsìtẹ́nì ìwọ ni gómìnà lé wọn ẹni ó jẹ́ àwọn traditionalist ìwọ ni gómìnà lé wọn lórí o gbọ́dọ̀ pé ìwọ ẹnìkọ̀ọ̀kan fún wọn Bárẹ́gbẹ́ṣọlá ṣe ṣe nìyẹn ó pé ìwọ oníkálukú fún wọn ẹ wo bí ìlú ṣe rí bí Ọ̀ṣun state ṣe rí nígbà tí Arẹ́gbẹ́ṣọlá bẹ́ẹ̀ kò tí ì sí irú gómìnà Arẹ́gbẹ́ṣọlá tá a bá ń sọ̀rọ̀ nípa àwọn gómìnà tí wọ́n ti ń jẹ lọ́sùn tí a bá ń sọ̀rọ̀ nípa àwọn gómìnà tán kí gómìnà balance kó sì ṣe dáadáa lórí gbogbo àwọn ẹlẹ́sìn tó bá ti rán àwọn mùsùlùmí lọ sí Mọ́kà àwọn kírísítẹ́nì yóò rán wọn lọ sí Jerusalem àwọn traditionalists àwọn lọ Kúbà mo nínú àwọn ọ̀rẹ́ tó wà ní àwọn traditionalists tÁrẹ́gbẹ́ṣọlá rán lọ Kúbà tó lọ Kúbà tó lọ kọ́ Ifá tó lọ kọ́ nípa ìṣẹ̀ṣe ní Kúbà bẹ́ẹ̀ náà ló sì rán àwọn mùsùlùmí náà lọ pé ẹjọ́ wá fẹ́ lọ sí bẹ́ẹ̀ náà ni ó rán mùsùlùmí lọ sí Maka ó dẹ̀ rán àwọn kírísítẹ́nì lọ sí Jerusalem that is balance equation nìyẹn so ọlọ́wọ́ bá ò ní fi wá sílẹ̀ o àwa Muslim tí a ń fi ọ̀rọ̀ ẹnu dá wàhálà lẹ́ẹ̀lẹ́ tí àwọn tí wọ́n jẹ́ ẹlẹ́sìn kejì tàbí ẹlẹ́sìn kẹta tí wọ́n fi wá ń yes wọ́n ní kódà Arẹ́gbẹ́ṣọlá wà àtẹ́ndì Deeper Life Revival bí ṣe máa ṣe nìyẹn so gbogbo ẹni tó bá ń dá wàhálà ẹ̀sìn sílẹ̀ tó bá jẹ́ mùsùlùmí tó bá ti dá wàhálà yẹn sílẹ̀ tí wọ́n bá ti ń bú ọ èmi náà àjọ máa bú ọ ní o ó yẹ já nìyẹn ẹjẹ́ àṣọ́ra lórí ìta bá fẹ́ máa ṣe a ní ìdíje ẹ̀sìn nílẹ̀ Yorùbá a ní ìdí wàhálà ẹ̀sìn kó ní kálukú ọmọ ṣẹ̀sìn rẹ̀ bó bá ṣe yé sí bó bá ṣe wù ú ìta nídìí nílẹ̀ Yorùbá ó ní peace and progress báwo làlàbí ò sí jọba gbogbo ọmọ Yorùbá báwo ni wọ́n ṣe máa sun àsùnfọ́ lóṣùká àsùnforílé òṣùká
báwo náà ṣe máa gbégbé àlàáfíà, báwo ní oníkálukú ó ṣe rí jájẹ, báwo lóníkálukú ó ṣe rí ṣe lílẹ̀ bàbá wa táwọn èèyàn wò ní máa dààmú káàkiri lọ fọ tọ́lẹ́ẹ̀tì, lọ fọ òkú, lọ máa kómi, lọ máa kógbẹ́ nílẹ̀ òkèèrè. Nígbà tí ilẹ̀ yóò da tí ọ̀sán wọn lóníkálukú ń rìn káàkiri ayé, àwọn èèyàn wa, àwọn ọmọ wa, àwọn bọ̀dá wa, àwọn àǹtí wa, àwọn ẹ̀gbọ́n wa, wọ́n wá rìn káàkiri ayé. Kí náà ń wá ká tí ò sílẹ̀ Yorùbá? Kí ni wọ́n ń wá ká tí ò sí nílẹ̀ Yorùbá? Epo ń bẹ nílẹ̀ Yorùbá, ọ́ìlì ń bẹ nílẹ̀ Yorùbá, àgbẹ̀ ń bẹ nílẹ̀ Yorùbá, omi ń bẹ nílẹ̀ Yorùbá, góòdì ń bẹ nílẹ̀ Yorùbá, rọ́bà ń bẹ nílẹ̀ Yorùbá. Kí ni ò sí nílẹ̀ Yorùbá? Kí làwọn èèyàn wá wá kiri ayé? Wọ́n ń tọ́ ayé kiri, tí wọ́n ń káàkiri ayé. Ṣé bá àti dèèyàn ni, àti jẹ́ nǹkan ni. Kò sí táwọn èèyàn ń jẹ́ outside country tí ò lè jẹ́ nílẹ̀ Yorùbá. Ẹ jẹ́ ká wá bá ṣe gba àwọn ẹ̀tọ́ wa yìí lọ́wọ́ àwọn tí ń ṣe kíni, àwọn tí wọ́n fi ẹ̀tọ́ wa dùn wá. Ẹ jẹ́ wá bá ṣe gbà á. Ìyẹn ló yẹ kó jẹ wá lógún. Ẹ jẹ́ wá bá ṣe gba ẹ̀tọ́ wa lọ́dọ̀ àwọn tí wọ́n fi ẹ̀tọ́ wa dùn wá. Ìyẹn ló yẹ kó ṣe pàtàkì sí wa. Àwa bá ṣe gba ẹ̀tọ́ wa mọ́. Ìjà ẹ̀sìn wàhálà ẹ̀sìn tá lọ́lọ́run kúrò lórí gbogbo yẹn, kúrò lórí ọ̀rọ̀ wàhálà ẹ̀sìn. Tẹ́nibọ̀dì bá padà wá láti wá máa bú ẹ̀sìn yín jáde, èmi gangan ó sọ̀pọ̀tì ẹ. Bẹ́ẹ̀ ni tẹ́nibọ̀dì bá jáde láti máa bú ẹ̀sìn kìrìsìtẹ́nì, ẹ̀yin kìrìsìtẹ́nì ẹ jáde tí àwọn èmi gangan èmi ó sọ̀pọ̀tì yín. Àfẹ́kẹ́rì kankan ó dá wàhálà ẹ̀sìn sílẹ̀. Ẹ jẹ́ àjọ fọwọ́sowọ́pọ̀. Báwo la ṣe nílẹ̀ Yorùbá ó ṣe progress, yóò ṣe tẹ̀síwájú, yóò ṣe dàgbàsókè ní gbogbo àwọn ọmọ wa, àwọn àrọmọdọ́mọ wa àti gbogbo àwa náà. Báwo la ṣe rí ṣe nílẹ̀ yìí? Báwo la ṣe rí jẹ nílẹ̀ yìí? Báwo làwọn èèyàn wa tó ti travel káàkiri àgbáńlá ayé, wọ́n ti deport ẹlòmíì. Àwọn èèyàn wa kan náà wà ní Sudan yẹn tí wọ́n ń bọ̀ ní ẹlòmíì ò ní rí kankan mú wálé. Báwo làwọn èèyàn wo sí ní máa dààmú káàkiri ayé mọ́? Ẹ jẹ́ á gba ògo wa padà. Ẹ jẹ́ ká embrace ara wa ká lè gba ògo wa padà. Àwọn tí ń tẹ̀lé olóṣèlú lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n ń ṣeré ni o, wọ́n ń ṣeré lọ́wọ́lọ́wọ́ ni. Ibi tá a sì ń lọ gangan ó níbi gbígba ògo wa padà. Ibi tá a ń lọ gangan ó níbi gbígba ẹ̀tọ́ wa padà. Ibi tá a ń lọ gangan ó níbi gbígba glory ilẹ̀ Yorùbá. Tẹ́nì kọ̀ọ̀kan wọ́n fi máa ṣe business tá a sì máa rí ṣe níbẹ̀. Tẹ́nì kọ̀ọ̀kan wọ́n fi máa rí ẹ̀tọ́ tó yẹ kó gbà lọ́dọ̀ ìjọba orílẹ̀-èdè Yorùbá gbà. Eléyìí ló yẹ kó ṣe kókó sí wa. Eléyìí ló yẹ kó jẹ́ pàtàkì sí wa. Wàláì kìí ṣèjà ẹ̀sìn, kìí ṣe wàhálà ẹ̀sìn. Ṣùgbọ́n téèyàn kan bá ti ń dọ́rọ̀ ẹ̀sìn sílẹ̀, àwọn ẹ̀sìn yòókù náà máa gbarata. Kò sí èèyàn kan ò ní máa sọ̀rọ̀ ẹ̀sìn mi bí mi ò ṣe fẹ́. Èmi náà ó fẹ́ gbarata. Tèmi náà bá ń sọ̀rọ̀ ẹ̀sìn èèyàn kan bí ò ṣe fẹ́ níyàn ó fẹ́ gbarata. Láti bẹ̀ lọ wàhálà ẹ̀sìn ó ṣẹlẹ̀. Tí wàhálà ẹ̀sìn bá wá ṣẹlẹ̀, kí la fẹ́ gbà nígbà tí àwa Yorùbá ara wa tá a bá ń fọlọ́pàá gbéra wa, tá a ránra wa lẹ́wọ̀n, kí la fẹ́ gbà ń bẹ̀? Tá a ránra wa lẹ́wọ̀n, tá a ń dojú ìjà kọra wa, tá a ń sára wa ládàá nínú òkun. Nígbà tá a bá ń sára wa ládàá nínú òkun, kí la fẹ́ gbà ń bẹ̀? Tá a ń lépa ara wa kiri, tá a ń lé ẹ̀mí ara wa kiri nítorí ẹ̀sìn. Nítorí ẹ̀sìn bá ṣe sin Ọlọ́run, ìlànà tó lọ́run fi oníkálukú sí, fúnra Ọlọ́run ló fi oníkálukú síbẹ̀ o. Fúnra Ọlọ́run ló fi oníkálukú síbẹ̀ o. Ẹnìkan ò lè dá nǹkan kan tò lẹ́yìn Ọlọ́run. Ẹnìkan ò lè dá nǹkan kan tò lẹ́yìn Ọlọ́run. Ó wu Ọlọ́run ló ṣe èmi ní mùsùlùmí o. Kì í ṣe èmi mo ṣe ra mi mùsùlùmí. Mi ń lágbára kí n ṣe ra mi mùsùlùmí. Wàláhì. Mi ń lágbára bẹ́ẹ̀ lọ́wọ́. Tó bá wu Ọlọ́run, tó bá jẹ́ pé àwọn Ọlọ́run ṣe ní àwọn oníṣẹ̀ṣe, báwa àwa náà máa jà o, á jà téèyàn bá bú ẹ̀sìn wa o. Bá a ṣe ń jà nípa pé èèyàn bú Islam náà làwa náà ṣe máa jà téèyàn bá bú ṣẹ̀ṣe o. Tó bá jẹ́ pé Ọlọ́run ṣe àwa náà ní oníṣẹ̀ṣe.
ṣùgbọ́n ọlọ́run ọba ló tó kò sí wá lóníṣẹ̀ṣe ó sì wá lóní mùsùlùmí fúnra ọlọ́run ló tó ló sì oníṣẹ̀ṣe lóníṣẹ̀ṣe fúnra ọlọ́run ló tó ló ṣe kìrìsìtẹ́nì ní kìrìsìtẹ́nì kí ló sì ro wa sẹ́mi ní ìdájọ́ níjọ́ ìgbìndì àdìkìyàmọ̀ ni sí wọ́n lọ́ọ́ dájọ́ ni ẹjẹ́ àfọlọ́nlẹ̀kọ̀ dájọ́ ẹnì kọ̀ọ̀kan wa tó bá jẹ́ pé mi mo wà lójú ọ̀nà ẹgbẹ́ ọlọ́nlẹ̀kọ̀ dájọ́ mi tó bá jẹ́ pé Christian lọ́wọ́ lójú ọ̀nà ẹjẹ́ àfọlọ́nlẹ̀kọ̀ dájọ́ rẹ tó bá jẹ́ pé àwọn oníṣẹ̀ṣe ni wọ́n wà lójú ọ̀nà ẹjẹ́ àfọlọ́nlẹ̀kọ̀ dájọ́ wọn ẹjọ́ ẹnì kankan kò sí lọ́wọ́ ẹnì kankan nù wa wàláì ìgbé ayé ẹnìkan ọ̀rọ̀ ayé ẹnìkankan kò sí ní ọwọ́ ẹnìkankan nínú wa àníkọ́rí ọlọ́run ọba ní jẹ́ bẹ́ẹ̀ mo sọ yìí mo dákẹ́ náà o àníjì torí àwíjàre kí tó tán lẹ́nu tí n bá sọ̀rọ̀ àwọn oníṣẹ̀ṣe bí mo ṣe sọ̀hún tí n bá sọ eléyìí tí àwọn èèyàn wa náà ń ṣe tí wọ́n fi ń dá wàhálà lẹ̀ àbòsí nìyẹn àbòsí náà ń pè yẹn àbòsí náà ń pè yẹn ẹ sì ti mọ èmi lánàá kó tó dé ní èyí tí n bá rí ni máa fi sọ̀rọ̀ màá sì balance lórí pé èyí tó ní kálukú bá ń ṣe. Ọlọ́run ní fi wá sílẹ̀ o ọ̀rọ̀ ẹ̀yin máa bára ẹni jà lórí ọ̀rọ̀ ẹ̀sìn kò lè mú wa tẹ̀síwájú nílẹ̀ Yorùbá o kò lè mú wa tẹ̀síwájú nílẹ̀ Yorùbá o ẹ̀yin náà ẹ jẹ́ ká wò akéwú lóòótọ́ àáfàá pọ̀ ìjà àáfàá wa sáà lè fi ṣe sáná ìjà àáfàá wa sáà lè fi ṣe sáná àáfàá wa apọ̀ bí yèèpẹ̀ a lè sọ̀kadà àfà pọ̀ bí yèèpẹ̀ a lè ṣe kẹ̀kẹ́ àfà pọ̀ bí yèèpẹ̀ a lè ṣe pẹ́ńsù àfà sì pọ̀ lójoojúmọ́ àfà pọ̀ lójoojúmọ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀sìn Christianity ojoojúmọ́ ni church wù ojoojúmọ́ náà ní yunifásitì ẹ dákun kí ni wọ́n ń produce tó máa jẹ́ benefit fún gbogbo tí ń jẹ́ ìran Yorùbá pure water lásán ìjọ mi kò rí produce fúnlẹ̀ Yorùbá pure water blade lásán ìjọ mi ò rí produce fúnlẹ̀ Yorùbá the same thing ọkàn àwọn oníṣẹ̀ṣe náà ọkàn àwọn oníṣẹ̀ṣe kí làwọn oníṣẹ̀ṣe náà produce lọ́jọ́ sọ pé ọ̀rọ̀ ẹ̀sìn kò lè mú ìdàgbàsókè bá ilẹ̀ Yorùbá ẹ jẹ́ á jókòó bí ìdàgbàsókè ó ṣe bá ilẹ̀ Yorùbá ni ẹ jẹ́ á kúrò lórí ọ̀rọ̀ ẹ̀sìn. ẹ jẹ́ á kúrò lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ má jẹ́ á fi ọ̀rọ̀ ẹ̀sìn tanra wa mọ́ ẹ jẹ́ á kúrò lórí ọ̀rọ̀ ẹ̀sìn ẹ jẹ́ á dúró lórí pé kí ni nínú àwa Muslim kí ni tá a fẹ́ máa produce tí gbogbo tí ń jẹ́ ìran Yorùbá tí ó máa jẹ́ tí ó máa jẹ́ oore fún wọn ṣé mọ́tò ni technology wo ọba Solomoni ó sọ̀rọ̀ kan lẹ́nu ọjọ́ mẹ́ta yìí ó ní gbogbo ẹ̀yin professor gbogbo ẹ̀yin ọ̀mọ̀wé nílẹ̀ Yorùbá yìí ó ní ẹ ti translate Bible ẹ ti translate Qurani àti odùfá ẹ bá wa translate àwọn ìwé technology náà gbogbo àwọn àfà àwọn tí a technology tá a lè fi ṣe pẹ́ńsù bẹ́ẹ̀rò mọ́tò kẹ̀kẹ́ ẹ translate ẹ̀ ní Lárúbáwá kákóra wájọ ẹ̀yà kí la fẹ́ produce fún ilẹ̀ Yorùbá tí gbogbo tí ń jẹ́ ìran Yorùbá ó máa benefit ká sọ pé àwọn mùsùlùmí ni wọ́n produce mọ́tò yìí o àwọn ni wọ́n produce kẹ̀kẹ́ yìí o ẹ̀yin Christian náà ẹ̀yin náà ẹ kóra yín jọ ẹ̀sìn Christianity ẹ ti pọ̀ káàkiri ilẹ̀ Yorùbá ẹ jókòó ẹ ronú kí ni tẹ́yìn náà Yorùbá
tílẹ̀ Yorùbá ó tún dàgbàsókè pé ọ̀dà o àwọn Kírísítẹ́nì o àwọn afẹ́ máa produce afẹ́ máa produce bicycle afẹ́ máa produce motor afẹ́ máa produce Toyota so bóyá fóònù ni pé àwọn ẹ̀dá pẹ̀lú àmẹ́tẹ́ love like nẹ́tíwọ́ọ̀kì ni ọjẹ́ kọ́kọ́ tilẹ̀ kan yẹn ẹ̀yin oníṣẹ̀ṣe ẹ̀yin náà ẹkúra yín jọ kí lẹ́yìn náà fẹ́ produce fúnlẹ̀ Yorùbá tí gbogbo ìran Yorùbá benefit ẹ má jẹ́ ó jẹ́ pé ìjà la máa produce fún ìran Yorùbá ẹ má jẹ́ ó jẹ́ pé ìjà la máa produce fún ìran Yorùbá Ọlọ́run ọba yóò jẹ́ kó yé wa o Ọlọ́run jẹ́ kó yé wa o anybody nínú àbá àtọ́bá tó dá wàhálà ẹ̀sìn sílẹ̀ tó dá wàhálà tó lọ bú ẹ̀sìn kan tó bá bú ẹ̀sìn kan ó ti kọ lẹ́tà tẹ́mi náà ájọ bú ọ ni. Assalamu alaikum warahmatullahi wabarakatuh.